Akulé là ń kára lé ẹ káàbọ̀ là ń ké rọ̀nà yín lólùfẹ́ wa ó mà tójọ́ mẹ́ta ẹ kú dédé àsìkò yìí ẹ kú bí ó ṣe ń lọ káàkiri àgbáńlá ayé ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí àti kànnì yìí tó fẹ́ dé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Oge Òrété àti bàbá àlùbáríkà awẹ́bẹ̀dànù ní ìlú Ìgbódù. Lórí ètò lẹ́nìí kí la gbọ́ wá fún yín, kí la fẹ́ sọ, èyí lólùfẹ́ wẹ̀ máa wá nǹkan fìdílé nǹkan. Bàbá àlùbáríkà wá ń kalẹ̀ awẹ́bẹ̀dànù ní ìlú Ìgbódù ní kòdú ọ̀gá ẹ̀lúkúmẹ́dẹ́ bàbá ẹ̀kú dédé àsìkò ìsà. Yèyé. Ó dà pa pé green nítorí green wà ní aṣọ mi, green náà lẹ́yìn náà. Yé àtòrí ọjọ́ márèjì rẹ ni. Àṣẹmọ̀ bóyá wáìtì lálójọ́ yẹn bí búlù náà ni. Ọjà ya lo gírin báyìí. Gbogbo ilé green papọ̀. Gbogbo ilé gírin papọ̀ kan mọ̀ bá jókòó. Ojú tó lé ń jọ́ náà, agbádá lánàá kò. Agbádá bàbá ìyàwó. Náà wàrà bàdá lọ́rùn rẹ̀ kọ́. Ẹ̀yin bàbá ìyàwó. Ọ̀sìn kílè mi ó lọ ọmọ pé aṣọ òkèlè. Aṣọ sọ́yán gidi. Ẹ̀rọ aṣọ ẹ̀tù ni o. Ok, aṣọ ìtù. Aṣọ ẹ̀tù ni ó jẹ́ kí n wọ̀. Àwọn adépìlà àbètí ajá. Jálè sí. Ọ̀yọ́ láti lọ́rùn. Àwọn ọjọ́ náà pìlọ̀ ọlọ́à. Ọjọ́ náà tó bá láàfin Ọ̀yọ́. Tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí ni kò jẹ́ èyí tó kú o. Orí ìrìnàṣọ èdè yìí tó kú ti kú o. Ìyẹn wà láàyè o lálọ́rùn. Bàbá lórí ètò lénìí. Mo kọ́ bá ṣe ń ṣẹlẹ̀ làwọn máa gbé wá fún yín. Ọ̀rọ̀ olórin fújì kan náà la tún gbé wá. Olórin fújì tẹ máa ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa lórí ètò. Ẹ mọ̀ pé tó bá ti ń ṣẹlẹ̀ àwọn máa ń gbé wá fún yín. Ní ọ̀sẹ̀ tó kọjá Friday, Thursday sí Friday ta ló kọjá yìí, òun lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. K1 Wàsíù Àyìndé Marshal ni wọ́n fẹ́ fò nínú bàálù. Wọ́n lọ sílùú Àbújá. No, wọ́n làwọn ń bọ̀ látàbújá sẹ́kọ̀ọ́ ni. So wọ́n wá fẹ́ wọ bàálù. Ẹ mọ̀ pé wọ́n máa ń rìn, wọ́n máa ń gbé kíní kọ́ọ̀pù náà kékeré ni àgùjọ fìdí bọ́tù gbòjọ bí ipa ń fọ́ wọn lómi gbogbo ọjà tẹ̀ máa ń fà dání báyìí. Wọ́n bá fà dání náà ní ìjọ náà. Wọ́n bá débi ọkọ̀ bàálù. Àwọn tó dẹ̀ ń ṣàyẹ̀wò fáwọn èèyàn ní bàbá lè gbé gbé dání yìí, lè gbé wọ inú bàálù. Bàbá dẹ̀ dáhùn pé ṣọ́mọ aláwọ̀ ò mọ àwọn ni. Ìlú mọ̀ọ́ká làwọn ṣe máa láwọn ò ní gbé. Wọ́n alábẹ̀rẹ̀ sí gbé kọ́ọ̀lù sétí àwọn ẹni wọ́n pè wọ́n ṣàbẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn. Bẹ́ẹ̀ náà ni àwọn tó wà lẹ́nu ọ̀nà ní ó dìgbà tó bá ọ̀hún ní ọmọ wọlé o, ṣùgbọ́n kọ́ọ̀pù ọwọ́ wọn yẹn, jọ́ọ̀gì yẹn wọn ò lè gbé wọlé. Nígbà tó ń dẹ̀ fàáfàá ẹni tó jẹ́ pilot ní awakọ̀ òfurufú obìnrin tí ẹni ó bọ́lẹ̀ bí ọmọlúwàbí wà bá wọn. Ó ní báyìí pé wọn lè gbé wọlé o, wọ́n dá àwọn èèyàn tó wà nínú bàálù dúró ní K1 bá dẹ̀ mú kinní tàwí ló bá ṣe fún òfin sí awakọ̀ lójú àti àwọn tó dúró. Ó dàlù wọn ni kan tó wà nínú ẹ̀ ó dàlù wọn. Àwọn yẹn ló sọ yìí pé ọtí ni nítorí pé ó dàlù wọn làwọn fi mọ̀ pọ́tì ni. Ọ̀jẹ̀ ní tí ò bá mọ̀. Kẹwàá fúnra wọn pè lómi, wọn lómi ni. Ọ̀tẹ̀ ni wọ́n dàlù. Ọlọ́tí ni. So gbàtọ́lẹ̀ dàlù wọn àyẹn bá dẹ̀ gba inú pléènì lọ. Kẹwàá bá dẹ̀ di ọkọ̀ òfurufú wọn kò ní fò àti tó bá gbé òun ò lè gbé. Bí yẹn ṣe kí ni bó ṣe gbéra nìyẹn nígbà tí Kẹwàá ń dìmú táwọn èèyàn dẹ̀ wà nínú pléènì tó ń dá wọn dúró. Bí yẹn ṣe gbéra ni tó bá gbé Ọlọ́run ló yọ K1 léwò ìbá ti sunko ṣe lọ sáré gbórí wọn báyìí torí ó gbé síbò wọ́n gbórí wọn kúrò ní wọ́n bẹ́ wọn lórí dànù nù. Ó gbórí síbi pléènì ni. Wọ́n sáré di pléèmù mú báyìí níbẹ̀ ní di ọkọ̀ mú. Ṣe mọ̀ pé kí kọ̀ńdọ́tọ̀ ó fẹ́ mú bọ́dì ọkọ̀. Iwájú ló ti dì í mú àbẹ̀yìn. Ibi ọpá yẹn ni ó di mú ni ọmọ yóò dẹ̀ gbọ́ nǹkan kan ọmọ yìí ṣe gbéra báyìí. Bàbá sáré gbórí ni ọ̀run mòru kò ṣe wọlé. Bàbá wa gbórí kúrò ní bàálù bá fò ni àwọn èèyàn bá bàbá wípé ẹ̀yin náà bá ti má ṣe bọ́ọ̀hún ọmọ wí pòun náà bá ti má ṣe ọba fi tó fẹ́ pa K1 ni ọ̀rọ̀ yìí bá ṣe gbọ́mi sí omi ètò àwọn èèyàn ní K1 gbéraga ti pọ̀
wípé ìgbéraga ẹ̀ ti pọ̀ jù ó ti pọ̀ jù pé K1 ṣe máa sọ fún awakọ̀ bàálù pé ṣé kò mọ òun ni K1 ṣáà ní omi ni torí wọ́n jáde wọ́n bẹ àwọn èèyàn wọ́n bẹ ààrẹ wọ́n bẹ ọmọ tó wà K1 ni wọ́n jáde níjọ́ kejì. Wọ́n wá jáde níjọ́ kejì. ọwọ́ abẹ́bẹ̀. ọwọ́ abẹ́bẹ̀. K1 bẹ̀bẹ̀ torí pé wọ́n sọ pé K1 ni ò ní fò lórí ọkọ̀ òfurufú fún oṣù 6. ọwọ́ abẹ́yàn. àwọn bẹ́yàn. ok K1 wọ́n bẹ gbogbo wọ́n bẹ ọmọ wọ́n bẹ ààrẹ wọ́n bẹ gbogbo àwọn ènìyàn wọ́n dẹ̀ bẹ àwọn olólùfẹ́ wọn ṣùgbọ́n K1 sì ń sọ wípé omi ló wà nù ẹ̀ lẹ́yìn ṣọ́ọ̀tì. ṣe rí àkọ́kọ́ náà ọ̀rọ̀ yẹn èṣù ni ṣe bí kíní tó fà lọ́wọ́ yẹn òun náà ló fàdé airport tó fi lọ sí Àbújá. àrí wọn gbà tán lọ. ṣe bóun náà ló tó ń fàbọ̀ tábùkù fi dé èṣù ni ṣe rírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò kí n ṣojú lásán irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò ń ṣojú lásán tí èè bá ṣe ìdí kéèyàn ò dúró kódà yàn gbọ́dọ̀ dúró sí wájú tírélà kò sọ pé kò ní lọ dépò pléènì Ọlọ́run kàn sún ọjọ́ ọkú rẹ̀ síwájú pé yóò gbúrò rẹ̀ ni ṣe gbádùn ọ̀rọ̀ mi tó ṣe rí tó bá jẹ́ kó pa òun ní pẹ̀lú ológun pléènì ṣe gbádùn ọ̀rọ̀ mi tó èṣù ni ṣùgbọ́n ẹni tó tí mo fi mọ̀ pé èṣù ni ẹni tó wa pléènì kò sí bó ṣe gbọ́dọ̀ wò ó ṣe tó ọ gbọ́dọ̀ fi wọ ọmọlúàbí gbé sókẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó kódà kó jẹ́ni tí wọn ò mọ̀ ó gbọ́dọ̀ fi wọ ọmọlúàbí gbé kó pípẹ́ pléènì ó ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe nǹkan téèyàn máa ń sọ pé wọ́n mú Ọlọ́run má jẹ́ kéèyàn ò rí wàhálà pléènì téèyàn bá jábọ́ pléènì ikú tó rọrùn bí ikú pléènì ò sí láyé kódà wọn ò ní rí irú tó ọdẹ kòkó wọn gbúrò sáré rẹ̀ èèyàn parẹ́ sọ ẹfẹ́ sátẹ́gùn òfurufú ni lọ́mọdé àríjáre ó yẹ kó wọn fi wọ ọmọlúàbí rìn ó yẹ kó wọn bínú bọ̀tì ìdí wà ńlẹ̀ èṣù wà ńlẹ̀ bí bọ̀tì tó wá yẹ̀ mí lẹ́nu ṣé bẹ́ẹ̀ nìyẹn náà ló sọ pé àwọn àfáà ganu ń jò ní. bẹ́ẹ̀ ni bàbá. tí mo fi wá sọ pé ìgbà tó sọ pé àwọn àfáà ganu pé kí wọ́n mọ̀ ṣe pélé o wọ́n mọ̀ ṣe pélé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pé ńgbà tó sọ pé àwọn àfáà ganu ìyá rẹ̀ ganu sí kòtò làwọn àfáà fi lọ ganu sílé rẹ̀ sẹ́wọ̀n kọ́rọ̀ tí mo sọ ń jọ náà. bẹ́ẹ̀ ni bàbá. mo nítorí pé àwọn ìyá rẹ̀ ganu sí kòtò àwọn àfáà fi ganu lé rẹ̀ ńgbà tí ìyá rẹ̀ ò ganu kòtò àwọn àfáà lọ ganu lé rẹ̀ pé ẹ má ṣe pélé kí wọ́n má sọ mùsùlùmí lẹ́nu pé kó dẹ̀ mọ́ kó bẹ àwọn àfáà kó sọ̀rọ̀ fáwọn àfáà pé kúlúfù aláwọ̀ ẹyọ kan ó lè má ṣe ṣe ọ̀rọ̀ ọjọ́ yẹn ní jàun èpè tán lára rẹ̀ mo pè é sáàmù èmi pé Wàsíù ní ṣàkíyèsí pé àṣìṣe ń bẹ lára rẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ àṣìṣe ń bẹ nínú ìrìn rẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé mo sọ bẹ́ẹ̀ ní ìsọ̀nsọ̀ ọ̀tẹ̀ ní ìsọ̀nsọ̀ àbòsí mo ṣe rí fìrìhàwọ̀ náà mo tó pé mo Mùsá ẹ̀yìn Mùsá ni Fìrìhàwọ̀ náà parẹ́ sí lónígbàgbọ́ ń pè ní Fáráò gbogbo ẹ̀dá tí bá sọ pé tinú òun lòun ó ṣe mọ́mọ ààrẹ ta ni ọmọ ààrẹ àwa táwa àná òsìbò sáàrẹ ó sọ pé òun mà wá àbí yóò lóun ò gbá wa ṣe alágbe wá ní ó wá kárẹ̀ kún ayéjáyé ọ̀làjú ni alágbe wọ́n sọ́njọ́ sí pé
téèyàn bá fẹ́ lo aṣọ wèrè tí ò bá rí kó lọ wáṣọ olórin, tó bá ti ráṣọ olórin yóò ṣiṣẹ́. Mo sọ bẹ́ẹ̀ àbí sọ bẹ́ẹ̀? Tí ẹ bá wá ṣe pé ọ̀rọ̀ jẹ mọ́rọ̀ wèrè kéèyàn lọ dún wájú pléènì, tí ẹ bá jẹ pé ọ̀rọ̀ èèyàn jẹ mọ́rọ̀ wèrè kéèyàn ò ní pléènì, kéèyàn ó dì í mú pé kò ní lọ. Sẹ́nà mojú ẹni ń dà ọ́, kò ṣe lọ sùn sí ẹ́sprẹ́sì tó bá máa Jẹ̀bú ni kó lọ ẹ́sprẹ́sì lọ́nà Ọ̀ṣọ́ṣà kó so bẹ́ẹ̀ láago 5 dájí. Kọ́mọ̀ jẹ́ kéṣù mú òun, kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, kọ́mọ̀ jẹ́ kéṣù díhun èdè nú o. Níjọ́ yẹn lọ́hùn ó yà mí lẹ́nu, kò wọ ọmọ ọkọ o, kó jọ gbogbo ẹnu mo fi sọ̀rọ̀ kó jẹ́ òwò ọmọ ọkọ. Níjọ́ síta wà jáde síta pé kó ṣe sọ́ọ̀rì fáwọn àfáà. Níjọ́ náà lọ́hùn ṣe bóun sọ pé òun lálákọ̀wé nílé, àwọn náà kàwé nílé àwọn. Ó ṣe wá bẹ̀rẹ̀ fún pléènì, ó ṣe wá ṣe sọ́ọ̀rì fọmọ Nàìjíríà ńjọ́ kejì. Ṣé àáfàá ò ju àwọn tó ṣe sọ́ọ̀rì fún un lọ? Tí ó bá tí ì ṣe sọ́ọ̀rì tí ó tún ṣe ojú sọ́ọ̀rì lọ, Ọlọ́run ni ó kó yọ, àdúrà ni ó kó yọ. Kó sọ̀rọ̀ ẹ̀ dáadáa. Ṣe rí àṣìṣe lágbájá kéèyàn máa forí gba nǹkan kó máa ṣépè fún. Àdúrà díẹ̀díẹ̀ ní mọ́yàn o, èpè díẹ̀díẹ̀ ní jáyàn. ń jọ́ sí mo sọ, mo ní kán dákun kó má ṣépè fún o, kó má ṣàṣẹ sí o. Kúlúfú aláwọ̀ ẹyọ kan dá ọ̀rọ̀ èèyàn rú. Ewé àdùrọ̀ ni wọ́n fọwọ́ gbá yóò máa pojú dé báyìí. Wọ́n ò ní lágbájá ní pojú dé o. Tí wọ́n bẹ́ẹ̀ wọ́ tí wọ́n hàn tá ó ní bọ́n ṣe láìláìlàlà, wọ́n gbọ́dọ̀ fásitì èkìtẹ́ orí àkìtà sí kó tó dọ́dún inú aṣọ yẹn pẹ̀lú aṣọ tí ọmọ wò. Ọlọ́mọdé àríjà ayé o, ọlọ́mọdé arásà sí àfáà. Mo sọ ńjọ́ náà lọ́hùn, àfẹ́ ìṣẹ́ ni wọ́n yájú sí o. Ńjọ́ náà mo ń sọ pé tẹ bá ń sọ pé àfáà, mo ní kí ni ń jẹ́ àfáà? Kí ni ẹ̀ ń pè láàfáà báyìí? Àfáà gidi ọlọ́ọ̀lẹ́ alágbe, àfáà gidi gan ò ní jálágbe ó wọlé o. Àwọn ọlọ́lá gidi àṣebí Wàsíù yìí níjọ́ fẹ́ẹ́ ọmọ kan tí ń sọ pé ó lọ sànà láwùjọ́lé Ṣẹ́gàmbàrí ni nàná àwáwù ọmọ ọba Ìlọrin tó dọ́dọ̀ ọba Ìlọrin Wàsíù òun náà ń gbọ́ báyìí lónìí, àwáwù náà ń gbọ́. Ọba Ìlọrin ní òní wọlé òun ní wọ́n yóò kọ́ ọmọ kó nínú ọmọ òun láyé tọ́bí ìlú lọ fálágbé ní ọjọ́ fẹ́ mọ́. Àwọn èèyàn tó ń ṣe pé bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe, ṣùgbọ́n Ọlọ́run ti fàlùbáríkà ṣiṣẹ́ fún yín. Ẹ̀yin náà wá wò pàlùbáríkà ti wọṣẹ́ yín. Ṣé bẹ́ẹ̀ èèyàn lẹ́ ń kì í ti fún yín lówó? Ṣé bẹ́ẹ̀ ń kí ààrẹ nínú ààrẹ náà fi dùn? Ṣé bẹ́ẹ̀ ń kí gbogbo èèyàn ni? Ṣé kò níbi tálágbé lè wọ̀ ni? Ó láàyè àwọn ọlọ́lá tálágbé gbọ́dọ̀ jòkó sí. Kálukú ló ní jòkó wọn, kálukú ló lọ́wọ́ wọn. Ààyè àfáà ń bẹ lọ́tọ̀, ààyè ọlọ́lá ń bẹ lọ́tọ̀, ààyè alágbe ń bẹ lọ́tọ̀. Kò papọ̀ mọ́ra wọn. Alágbe ò ṣe nǹkan tí wọ́n kà kún ọlọ́lá. Èṣù ló ń jà. Ọlọ́run kó méṣù kúrò lórí ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́mọdé orí wàhálà. Èmi ò sì tó ṣépèlé o, mo kìlọ̀ ọ̀rọ̀ fún ni o. Èmi ò ṣépè fún, mo kìlọ̀ ọ̀rọ̀ fún. Pọ̀ tí èṣù wà lára ẹ̀. Tí èṣù bá wà lára ẹ̀ lèèyàn máa ń ṣàṣìṣe. Nǹkan méjì máa ń gúnyàn. Owó máa ń gúnyàn. Ògùn máa ń gúnyàn. Ipò máa ń gúnyàn. Àyà níní máa ń gúnyàn. Ó di 4 àbí? Òṣì máa ń gúnyàn, ó di 5. Ọlọ́mọdé òṣì ogún wa. Gbogbo ohun tí ń gùn ní ṣe ìgbéraga ni. Torí kò ì lówó. Tó bá dẹ̀ lówó kì í ṣolówó. Torí wọ́n ń ná fún un ni. Kò sí gbogbo bírun mú alágbàro ṣe gùn tó. Ẹni tí ń sì ń gbókó fún lọ̀gá ẹ̀. Àwọn tí wọ́n sì ná ọ̀hún gbọ́dọ̀ ń sáàkì ọ̀hún gamú. Ọ̀hún gbọ́dọ̀ ń sáàkì ọ̀hún kíra. Àwọn ọmọ pé kì í ṣe òkè bàbá òun ni. Ẹ mọ̀ pé dànsáàkì là kí ọmọ náwó. Kì í ṣe òkè alágbe ni dànsáàkì. Gbogbo tí wọ́n ń sọ yẹn bàtáyé lajú ni. Alágbe ọ̀pẹ̀lú èèyàn tí ọmọ kàkún kò jẹ́ lè ṣe gbogbo àkàn kéèyàn ó kàkún.
wọ́n má bínú ní alágbèfẹ́ ṣe tí èèyàn kà kún pálágbèbú yàn bó jẹ́ pé ìbú náà níṣẹ́ wọn bó sì wà kan wò ẹ má jà wo ìwà wo náà ni ìbí wà lápẹ́ ni wọn ò lójú tí wọ́n kàǹkà kún lọ́dà kókó sànù rẹ̀ ọlọ́mọdé ó ṣiṣẹ́ ọlọ́mọdé ó ṣiṣẹ́ wọlá gbogbo àwọn tó ń kí kò sí wò pé gbogbo tó bá wo ṣe wò ó ní àwọn èèyàn kan lọ ń sàǹkì ni wọ́n fi ń fún ọ ibì kan ló sì ti ní má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Pàṣánṣì àti Muyideen bí wọ́n ṣe wá sí láyé ànábì wọ́n sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n kí ànábì àwọn náà lówó àwọn dámìráyà àwọn lówó ilé haúsá àwọn olówó mọ́là tó ń lówó tó ń bẹ àwọn náàbù àwọn agbọ́njú bá wọn nílẹ̀ haúsá tí wọ́n ní owó ṣùgbọ́n tí wọ́n bá rí ọlọ́lá tí wọ́n bá débì kan wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ nídìí òṣìṣẹ́ òru níjọ́ mẹ́jọ. wọ́n mú ìkànnì ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ṣe ni wò ó òun náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà yẹn mi kọ́ mo máa tu ẹ bá wò ètò a máa yé yín ẹ kò sí bàbá àlùbáríkà bẹbí dàmí ìlúgbòdò bí kíbi tí ẹ bá ti ń bọ̀ kí ló ń ṣe ẹ kọ́ndíṣọ̀n wo ló wà béèrè kó tó dáwọ́lé ohun gbogbo má sọ pé torí lágbájá ṣe é ó mu jẹ tí wọn náà bá ṣe kò lè ó pọ́sibù kó jẹ́ orí lágbájá ó ṣiṣẹ́ yẹn kórì tí ẹ má ṣe kó tó ṣe anything ó fẹ́ gbalé ni ó fẹ́ tẹ̀lé ó fẹ́ lọ́kọ kàn sáwọn tó mọ̀nà torí wọ́n ní ẹni tó mọ̀nà ló yẹ ká ṣe kí ni ká tẹ̀lé kó sábà lùbáríkà wo ibi dànù ìlú Ìgbòdù bí kíbi tẹ bá wà tẹ bá ń bọ̀ ẹ̀dẹ́ Ìkòdú gàdú tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ ti rí sáńdọ̀ bàbá lùbáríkà wá wà lókè òkun yìí ó ní nǹkan tó ń dààmú ẹ ó ní nǹkan tó ń bọ́dà ẹ tó bẹ̀ fẹ́ béèrè sí kàn sí nọ́mbà 08023829492 08023829492 ìrè ó dàbọ̀.